gèlè yẹ́yẹ́ lórí àdí gbọ́tọ̀ mọ́ ẹ má bínú jàre ọkọ̀ náà pé ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo yàrá lé ẹ mú ìsọ lẹ́ẹ̀kan àlejò méjì ni àwọn àlejò mi lẹ́nu olórin ẹ̀mí àti ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo yàrá lé ẹ jọ̀ọ́ pẹ̀lú ìdùnnú àti òyàyà ẹ bá mi wẹ́kọ̀mù àlejò mi sórí ètò Miliki Express fún ìgbà àkọ́kọ́ Samos lọ́mọ ní àwọn Ọ̀kẹ́ ọ̀rẹ́ gbọ́dọ̀ pé Samos gbẹ lórí ìjókòó. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ̀yin màmá wa, bàbá wa, everybody, all my fans out there. Ẹ dákọ̀ wò ní pé yín wọlé. Ẹ forí kí àwọn olólùfẹ́ yín nù lé ni. Àti olólùfẹ́ àwọn ètò Miliki Express gbogbo ẹ̀sẹ̀ Sunday. Ẹ forí kí wọn. Kọ́mọ̀ pé Samos lọ́mọ yẹn o. Ń bẹ lórí ìjókòó. Wọ́n ké. Follow me say my God he good, he good, he good. Say he kind, he kind, he kind. Say na he dey make me the pose when I don't say they for my side. Hey, Ọba tó dá ayé, tó dá ayé, tó tún dá ọ̀run, tó dá ọ̀run. alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ òun ọba mi ẹlẹ́bùrú ìkẹ́. Èmi yóò máa yàn ó, wọ́n máa fọhùn mi gbé ọ̀gá o. Alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ òun ọba mi ẹlẹ́bùrú ìkẹ́. Ẹyin ọmọ mo lọ ọ̀gá mi ló wà lórí ìjọ ẹ wà fún ọ látẹ̀wọ́ ẹ jẹ́ kó máa dún kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ yín náà mọ ọ̀gá mi ló ń bẹ lórí ìjókòó. Come on, that's a beautiful voice. Take it, sis, take it. Ẹ sọ fún mi kí ni orúkọ Samos gangan? Orúkọ mi gangan ni Mobolaji Yemisi aya Ọláyínká. Ó tán. You know that ṣé mo pé orúkọ mi kejì is Mobolaji. Ẹ máa sanwó orúkọ. Èmi ò kọ́ sọ ẹ̀yin lẹ́bàá sanwó orúkọ. Àwọn kan náà wà níbi tó ń jẹ́ Yemisi àwọn náà máa sanwó orúkọ. Ẹ̀wẹ̀ ọ̀gá director mi nù Yemisi Jacob. But you know what? Ẹ̀yin máa sanwó orúkọ because you know you are my boss. Ọ̀gá ni You are my boss. You are my boss and tọ́wọ́ dẹ̀ ní ká sọ náà ilé ayé lẹ bá wa. So ẹ sanwó orúkọ. Ẹ sanwó orúkọ. Kò sí problem. Ẹ sọ fún mi aya Ọláyínká is gaji jẹ́ kó máa lè mọ̀ pé ti máa rè mú dẹ̀ nìkan. Ẹ má bínú ó ti mọ́ra ó ti mọ́ra. Ẹ fà kọ́ sí wọ́n ní wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí. Okay, ká tó go ahead ká tó mọ much about Samos Mobolaji Yemisi ká tó mọ anything about you. Ẹ kò bá mi kọ orin fún Ọláyínká. Ẹ bá kọrin fọ́pọ̀ yìí orin tí àwọn èèyàn gbọ́ rí ẹ compose ẹ as a professional singer ètò kọrin akọ wà bẹ́ẹ̀ yẹn akọ wà just to tell him thank you I love you so much you are the best. Ó kọ̀ gbọ́ as a professional ẹ compose ẹ fún wọn ẹ mọ̀ kọ́ wo ẹ mọ̀. Adékúnlé mi ọmọ Ọláyínká tó tún pè ní oníyọ̀. Oníyọ̀ ó kú tọ́jú mi o mo ní ìfẹ́ rẹ̀. Ọláyínká Adékúnlé ẹ kú ìtọ́jú wọ̀ o wọ́n ní ìfẹ́ yín nìkan ni o ìsìlá àwọn tó nífẹ̀ẹ́ yín o mo nífẹ̀ẹ́ yín lóòótọ́ ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí yín kì í ṣe bíi ti wọn. Àbúrò yẹn dẹ̀ fine àbí kí n pè wọ́n wọlé. Mo fine jù wọ́n lọ ẹ ṣọ́ mo fine jù wọ́n lọ. Àbí kí n pè bọ̀dá yẹn wọlé ní kẹ́ George. Irọ́ ẹ má ti jẹ́ ẹ̀yin náà ẹ jẹ́ káwọn wà ní stage. Tó bá pè bọ̀dá yìí tó bá pè bọ̀dá mi yẹn wọlé bọ̀dá tó fine bọ̀dá yẹn fine. Jáì èmi náà mọ̀ pé yóò tó wá fine bẹ́ẹ̀ ló lè mú Samos mọ́lẹ̀. Ẹ mọ̀ pé ó máa ń easy àti producer ẹ̀rọ kí tẹ́ bá ti lọ studio tẹ́ bá fẹ́ kọrin èèyàn ló ti gbé ń produce lọ́wọ́ ọ̀tọ̀ nìkan tó dẹ̀ máa sọ sí yín létí. Ṣé òkú dẹ̀ máa ń yẹ inú ẹ̀jẹ̀ calculate ẹ̀ wò pé máa sanwó session máa sanwó fídíò. Bọ̀dá yìí ká ṣe wo. Yìí tí máa fi sanwó session tí máa fi sanwó fídíò tí máa fi máa wẹ́ni tó máa play keyboard káàkiri. Ẹ jẹ́ kúkú gbà kò wá tán làbá kú calculate ẹ̀ papọ̀ tó bá jọra wọn. Bọ̀dá yìí ká ṣe wo wọ́n fi jẹ́wọ́ jáì. Samos lọ́mọ yẹn o. Náà wá sọ fún mi báwo ni orin kíkọ ṣe bẹ̀rẹ̀? Fún mi àwọn kíkà lọ pé mo kàn join choir náà ni but ibẹ̀ náà mo ti meet àwọn bros wa ṣe understand but àwọn lọ́ọ̀lì jíjà mi. Okay, ibẹ̀ mo ti meet ìfẹ́ mi. Ayé mi. Ẹ̀mí mi. Ọkàn mi. Adé orí mi. Ọjọ́ ọ̀la mi. Oh my God.
orí mi gan wú ẹ. Mo bí bàjẹ́ fún mi padà yàrá ẹgbà tai. Well, so mo kàn kọrin normally ní church ni mo dẹ̀ pàdé wọn but àwọn náà wà lára àwọn tó really ginger pé ká ṣe kíní being that pé wọ́n sọ wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi o wípé ẹ̀mí Ọlọ́run sọ fún àwọn wípé kí àwọn produce mi ṣe understand pé because àwọn náà máa ń kọrin. Wọ́n produce yín débi wọ́n produce yín fi òrùka wọ́n tún produce yín gba odidi ọmọ lára yín chai. Wọ́n try gan. Nursing mother ni wọ́n ṣe bímọ ní ẹ̀yin ẹ bá kí wọn congratulations wọ́n ṣe bímọ ní ẹni pdp wọ́n ṣe bímọ ní ẹni bọ́lá yín káwọ́ tọ́jú wọn. Ẹ ṣé o. Gbogbo èèyàn láyìn ká ẹgbà gbogbo yín pátápátá ọmọ olúbo lọkọ yín náà. Òṣogbo. Ẹ̀yin òfin ẹ̀yin tèmi lóṣogbo ẹgbà yóò dà fún ẹgbìyànjú ẹgbà lẹ́ẹ̀kan sí yóò mọ̀ ju yìí ṣe. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni. Good. So àwọn ló really encourage me even though mo ti ní calling yẹn tẹ́lẹ̀ mo mọ̀ pé God wanted this is what God wants me to do kò tó lọ́n fẹ́ jẹ́ kí n ṣe gangan lélẹ̀ but bí mo yẹ máa bẹ̀rẹ̀ mi really mọ̀ so but Ọlọ́run dẹ̀ mọ̀ bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀ tó yẹ máa ń tó máa fi easy ẹ̀ mọ̀ ní pé ọ̀rọ̀ ni níṣẹ́ fàyàtì ọ̀rọ̀ ọmọ láàjò wọlé ọmọ bá mi ní jẹ́ báwọn. Correct. Bá mi ní. Bẹ́ẹ̀ ni o. So mo meet àwọn ló really ginger mi pé ká ṣe kíní and then àwọn orin yẹn náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá ìgbà míì wá wá sọ́dọ̀ mi ìgbà míì wá wá sọ́dọ̀ tiwọn àwọn ṣe orin yìí pé kí n kọ àwọn irú ìgòtì tá a kọ tán sìn àwọn lọ́ra ìtì ẹ̀. Wow. Bẹ́ẹ̀ ni àwọn ló kọ. Oya do another song and dedicate it to him. Do another song and dedicate it. For his support, for everything. Do a song to celebrate this man. Oh, okay. You just think about how he has done. Ẹ kọ ronú gbogbo nǹkan tó ti ṣe. Ìbáṣepọ̀, ìbálòpọ̀, àdúrótì, àti that beautiful boy. You know, ẹ kọ dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún pọ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n fi orin yìí kí n fi dúpẹ́ lọ́wọ́ bàbá tó fún mi nírú ọkùnrin bẹ́ẹ̀. Take it again, jọ. Mo fẹ́ sọ fún Olúwa pé Olúwa kò ṣẹ́. Ìyẹn pé mo wo wájú mi mo rí ọwọ́ yín. Mo wá ẹ̀yìn wo mo rí ìfẹ́. Ọwọ́ ń bèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe ṣe. Mo sọ fún wọn wípé èmi náà kọ́ Ọlọ́run ọba máa ní o.